lórúkọ tèmi gbajúgbajà òṣèré Nollywood orí ètò Bisi Ologe la wà. Ẹ wo tẹ bá fẹ́ mọ̀ pa gbogbo ẹ̀ṣọ́ ara fàájì tó yọrantí ní òde pápájọ nílẹ̀ adúláwọ̀ lórí ètò Bisi Ologe ẹ má yí yẹ̀ wò Yẹmí Ṣọdádé ló sọ bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́. Bàbá kẹ́ẹ̀dá gbàdàgbà kẹ́ má sàárẹ̀ o. Ìlera tó lóye pẹ̀lú ọ̀rọ̀ gbígbẹ́ ní sọ́lá. Kábíyèsí wọ́n ní ìwọ orin wo lójú ló wáyé ní ìwọ. Ẹni bá ti ń pọ̀yàn lé. Dandan ni kò máa fún ní ángẹ́mù tuntun. Olómi tuntun. Káyọ̀ ẹ̀mẹ̀rin tó máa tẹ̀lé kábíyèsí wá kékeré. Àpò àjọ. Ẹ jẹ́ tí ká dìde ká fún ọlọ́jọ́ mi ní standing ovation. Ó yẹ máa bọ ẹjọ́. Olómi tuntun. Ìdáwọ̀ ẹ̀rọ ni. Àwọn gúúsù mi ti ń dé. Kó máa lò. Owó tó yẹ èèyàn. Yes o. Owó tó yẹ èèyàn. Àdóbìnrin kankan tó lè tẹ̀lé wọn ni. Àbí lọ́rọ̀ tí mọ́mì ni wá. Ẹ sọ pé. Let me see. Ọba olómi tútù wọn. Kúkà wọn. Ẹ ṣe máa bọ̀ ní cake stand. Ẹ máa bọ̀ ní cake stand. Lórúkọ mi. Gbogbo tó bá kúrò lómi tútù máa lulẹ̀. Ìwọ ló kàn. Ẹni ètò ní. Ẹ bá kúrò lómi tútù máa lulẹ̀. Yes o. Bàbá kẹ́ẹ̀dá gbàdàgbà kẹ́ má sàárẹ̀ o. Ìlera tó lóye pẹ̀lú ọ̀rọ̀ gbígbẹ́ ní sọ́lá. Olómi tútù bàbá Búlé àkúrú. Ẹgbẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ àmọ́dé ìsàmbò. Bàbá Adébáwá lé olómi tútù. Bàbá tún ní Akíní ló tún jẹ́ Akíní. Ó jẹ́ Akíní ló tún jẹ́ Akíní. Bàbá Adébókun bọ̀ ní olómi tútù.
gbọ́ mi. Kò síbi tẹ́yìn oṣù tó ní tèmi gbà. Bàbá ìṣẹ̀lẹ̀ ọdún yẹn àti mi. Ó tún láìpẹ́ yẹn. Olómi tútù ìlú. Kábíyèsí olómi tútù ìlú. Èèyàn ọ̀tún bàtà òbíbi ìdòwú. Èèyàn sàgbòdò ìdòwú òkèrè rẹ̀. Ìdòwú òkèrè. Láyéláyé ìdòwú. Èèyàn mi sábàbẹ́ ìdòwú òkèrè rẹ̀. Mábòkò tó sọ. Ìdòwú. Mo sọ pé wọ́n dárò létí bẹ̀rẹ̀ létí bẹ̀rẹ̀. Táìlù. Èmi ò máa gbọ́dọ̀ máa rí kékeré. Iṣẹ́ onírọ́ mi ni àwọn èlé ń pè é. Bàbá wọn dárò létí bẹ̀rẹ̀. Aṣíwájú wọn gbọ́dọ̀ ń ṣe. Ambassador, aṣíwájú àwọn ilé sáńpọ̀ olóòtú ni bàbá òbí. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.